kí Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá ẹ̀yìn gbogbo rẹ̀ nínú. Ọ̀rọ̀ mi lálẹ́ ó dá lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá pátá. Mo fẹ́ jẹ́ kí ẹ mọ ibi tí gbogbo ọ̀rọ̀ Yorùbá ti ń dàrú, ibi tó ti ń bàjẹ́. Tí orí bá ti bàjẹ́, kí ni gbogbo ara fẹ́ ṣe? Ẹ wá ń sọ wípé ilẹ̀ Yorùbá bàjẹ́, nílẹ̀ Yorùbá dàrú, kò sí orí ò mórí, ẹsẹ̀ ò mẹsẹ̀, apá ò mápá. Ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ọba Olódùmarè tí ń jẹ́ ẹlẹ́dàá tó máa rẹ̀, ọba tó dá ẹ̀dá tó sì mọ bí ẹ̀dá ń rìn, olódù tó máa rẹ̀ ẹ̀dá, táwọn onígbàgbọ́ ń sọ wípé ìpilẹ̀ṣẹ̀ àti òpin, àwọn eléèbó á ní alpha and omega tàbí beginning and the end. Olódùmarè ló rán mi sí gbogbo ọba. Tẹ́ ẹ bá ń rí tí ẹ sọ pé ẹ mọ bí Olúwo ṣe ń ṣe, báwo lọ Olúwo ṣe rí, nítorí pé wọ́n rìn mí níṣẹ́. Iṣẹ́ tán sì rán mi ní pé wọ́n tún fi àṣẹ sí. Àṣẹ tí Ọlọ́run ọba fi rán mi ní iṣẹ́ náà ni wọ́n ń pè ní àṣẹ kábíọ́kùsí. Àṣẹ tí ń ṣọlá tẹ́nìkan ò gbọdọ̀ bí léèrè. Ọlọ́run wá ní kí n wá jẹ́ iṣẹ́ ń pé òun ń bọ̀, ṣùgbọ́n kí n lọ ṣe kí ni? Kí n lọ bá òun fọ́ ààfin ìhun mọ́. Nítorí pé àwa tá à ń pera wa lọ́ba lórílẹ̀-èdè ayé, àwa kọ́ lọ́ba, Ọlọ́run lọ́ba. Ọlọ́run gangan fún rẹ̀ ní ọba. Báwa ṣe jẹ́ òun ni bí ìgbà tó yẹ pé èèyàn fẹ́ pe Buhari wá sí Ìwó, èèyàn sì ti fi àga ẹ̀ síbẹ̀ sí event, kò wá ráàyè wá sí event yẹn, ó wá rán mínísítà ẹ̀. Ààyè tí mínísítà yẹn jókòó sí láàyè tó yẹ kí Buhari jókòó sí. Bẹ́ẹ̀ náà ni mínísítà yẹn yóò tún fi àṣẹ Buhari yóò fi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ làwa ṣe jẹ́ sí Ọlọ́run. Àwa gangan kọ́ lọ́ba, àwa là ń rólé fún Ọlọ́run ọba. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé nígbà tá a bá wá nísìnyí, a wá tún nǹkan tí àwọn bàbá wa ti ṣe tí wọ́n lè ṣe. Bọ́ àsìkò ní gbogbo nǹkan tí Ọlọ́run bá fẹ́ rán níṣẹ́, ìgbà tó bá fẹ́ rán èèyàn níṣẹ́ kò ṣe páwọn kan ò mọ́. Ìyẹn náà ń pè ní ọgbọ́n ọdún ní wèrè ẹ̀mí. Kò ṣe pé bóyá èèyàn àwọn bàbá wò gbọ́n, kò ṣe pé gbogbo àwọn nǹkan táwọn bàbá wa tó kọ́ sílẹ̀ òun là ń kọ́lé lé lórí, gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀. Ṣùgbọ́n ó yẹ ká mọ̀ yìí pé àwọn nǹkan tó yẹ pa ti ṣe nínú àìmọ̀, ó yẹ káwa tá a wà nísìn káwa túnṣe. Òun náà ní pé ǹjẹ́ ó yẹ kí ọba aládé, ǹjẹ́ ó yẹ kó bọ òrìṣà? Ǹjẹ́ ó yẹ kó bọ òrìṣà? Tilẹ̀kùn yẹn fún mi. Ẹ̀kọ́ má pa àrùn, má pa. Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ òrìṣà? Ìfẹ́ àwọn ọmọ ẹ̀ kẹ́ ìbọ̀dì kò níbẹ̀ yẹn. Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ kí ni? Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ òrìṣà? Ǹjẹ́ ó yẹ kí àwa tá à ń ṣojú Odùduwà, àwa tá a wà tá à ń ṣojú ẹ̀ tá a gbé adé sórí, ǹjẹ́ ó yẹ kí a ṣe kí ni? Ǹjẹ́ ó yẹ kí a máa bọ òrìṣà? Wàá kọ́ wá bí ẹ léèrè, kí ló yẹ ká tẹ̀lé àwa tá a dé adé? Ìyẹn ni mo fi ń bi ẹni tí mo fi ń sọ̀rọ̀ ìlálẹ̀, tí mo dẹ̀ fi gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé gbọ́ àti gbogbo Yorùbá. Òun ni wípé àrífín àti ọ̀pọ̀lọpọ̀ àbùkù ó ń bá ilé baba ńlá wa, ìyẹn ilé tí bàbá wa dúró sí ní Ifẹ̀. Ẹni tó dẹ̀ ń rólé níbẹ̀
àwọn èèyàn ti rólé púpọ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn náà sì wà nínú àwa fẹ́ béèrè kankan. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nínú Ṣàngó àti Odùduwà èwo ló kọ́ wá? Nínú Ògún àti Odùduwà èwo ló kọ́ wá? Tó sì jẹ́ pé Oòduà ló mú adé ìwà fún wa. Nígbà tó dẹ̀ jẹ́ pé Oòduà ló mú adé ìwà fún wa, òrìṣà wo ni Oòduà fún wa pé ká bọ̀ ju orí lọ? Bàbá ńlá wa sọ fún wa pé orí làbá máa bọ, wọ́n fò òrìṣà sílẹ̀. Nítorí báwo ni nígbà tó yẹ pé ọba tó bá ń rólé fòdùà tó bá ń bọ òrìṣà, báwo ni àwọn tí wọn ò tó ṣe ní sọ pé àwọn jùlọ? Lẹ́ni à ń gbọ́ tí bàbá wa mo respect wọn dáadáa, wọ́n ti pẹ́ lóyè, àwọn bàbá wa Aláàfin kò ipò Ifẹ̀, ibẹ̀ ni adé Odùduwà wà, regardless ẹni tó bá wà lórí oyè. Olúgbó náà ń sọ tiẹ̀ nígbà tó jẹ́ pé nífẹ̀ náà ni ẹni tó rólé fòdùà ló ti ń bọ Ògún. Ògún ó wá lẹ́yìn Oòduà ni. Oòduà ò rí rí báyìí, Oòduà ò fojú kan. Ṣàngó, Oòduà ò fojú kan, kò rí rí. So kò possible. Ṣàngó kìí ṣe èdè Yorùbá gan, orúkọ tó ń jẹ́ Ṣàngó kìí ṣe èdè Yorùbá, èdè Núpé ni. Tó bá lọ sí Bídà àbí Niger wà rí ọ̀pọ̀lọpọ̀ Ṣàngó primary school because orúkọ àwọn ọmọ ọba wọn níbẹ̀ is like the title. Tó bá débẹ̀ Ṣàngó nítorí pé màmá wọn, àwọn bàbá náà màmá wọn jẹ́ Núpé, orúkọ tó fún wọn nìyẹn. Orúkọ wọn ní Yorùbá olóúnjẹ Tẹ̀là oko. Nígbà tí bàbá wo ibi téèyàn bá fún yàn ènìyàn gbọ́dọ̀ máa ṣe. Nígbà tó Oòduà gbé òòṣà kankan lé ọba lọ́wọ́, níbo ni àròlé Oòduà ó ti máa wá bọ Ògún tí ó wà máa bọ Ṣàngó? Tán bá wá sọ fún ẹ pé wọ́n jù ẹ lọ, tọ́ba kan bá ń pa ẹ́ nítàn páwọn jù ẹ lọ, ṣé wọn ò jù ẹ lọ? Wọ́n jù yín lọ. Gbogbo ọ̀nà ti tẹ́lẹ̀ tán bá bọ òrìṣà tàbí tán ṣe nǹkan kan báyìí, kìí ṣe pé bóyá èèyàn fi ń sọ àwọn agbọ́dọ̀ sòótọ́ inú àìmọ̀ ni. Ẹni tó bá rólé fòdùà tó gbé adé Oòduà sórí kò gbọ́dọ̀ bọ òrìṣà, kò gbọ́dọ̀ pé torí bàbá wo gbé gbọ́dọ̀ ṣe bíi ọmọ àlè, ọmọ tí wọn ò gbélé ọ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìyẹn lọ́lọ́run ní kí n wá sọ fún gbogbo ọba. Elédùmarè òun ni Odùduwà mú wá fún wa, ìyẹn ni ọba kan ṣoṣo tí ò pé méjì, Olódùmarè. Nínú Ifá gan, orí ló tóbi jù, orí ló ga jù, kò sí tó ju orí lọ. Àní Yorùbá ní orí ni àbá máa bọ, fi òrìṣà sílẹ̀. Gbogbo èèyàn tẹ́ ń bọ òrìṣà mi ní religion tí yín nìyẹn, ìní kẹ́ wọ́n bọ̀ tó, ṣùgbọ́n ọba ò gbọ́dọ̀ bọ òrìṣà. Ọba ìṣe ẹgbẹ́ òrìṣà. Ìtọ́ ń pè lóríṣà ó straight forward nílẹ̀ Yorùbá, ẹni òrìṣà dá, òrìṣà. Bí ìgbà tó bá sọ pé Yorùbá straight, tó bá ní Ọlámídé nìsín ọmọ tó mì, Adéwálé, Adékúnlé, Ọlákúnlé, ó ti mọ tó mì. Bẹ́ẹ̀ náà lòrìṣà, orí ló ṣá. Gbogbo yín lòrìṣà, gbogbo èèyàn pátá. Àparò kan wá ga jù kan lọ àfi tó bá gorí ebè. Yẹn ní pé òrìṣà kan ò ju òrìṣà kan lọ àfi tó bá impact life àwọn èèyàn to the better, tó bá tó ṣe kíni, tó ràn àwọn èèyàn lọ́wọ́, tàbí tó create nǹkan kan, tó ṣe innovation. Ìyẹn ló jẹ́ kí bàbá wa Ṣàngó kan di èèyàn ńlá. Ìtọ́ gbéṣe nígbà yẹn wọ́n defend
Ògún náà alágbẹ̀dẹ ni, ṣùgbọ́n ló kọ́ rọ ọkọ́ àtàdá náà, kọ́ rọ àwọn ní tó fi ń jagun. Òun ló jẹ́ kóun náà jẹ́ pé alágbẹ̀dẹ ọ̀run, pé ọgbọ́n tó ju ti ayé lọ. Ògún bò rí ìbọn rí, àfìgbà tí àwọn ìbòdé tán jẹ́ ká mọ̀ tó ń jẹ́bọn la tó bẹ̀rẹ̀ sí ní rọ ìbọn. Gbogbo àwọn nǹkan yìí ó yẹ kí àwọn èèyàn mọ̀ wípé, kí ilẹ̀ Yorùbá mọ̀ wípé kán sọ fún gbogbo àwọn ọba aládé kán fi òrìṣà sílẹ̀, kán má bọ òrìṣà mọ́, kán fi òrìṣà fáwọn aráàlú, kán lọ máa bọ ọba ò gbọdọ̀ tó bá ti gbé adé sórí. Gbogbo wa kọ́ ni, gbogbo yín kọ́ ni Oòduà àbí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo fẹ́ sọ fún yín lẹ́yìn, gbogbo yín kọ́ ni ọmọ bíbí inú Oòduà, ṣùgbọ́n Oòduà ló kọ́ mú adé wá. Oòduà yín tí wọ́n ń pè ní colonization, new government, nílò Oòduà mú wá. Ìyẹn ni pé wàá jọba, wàá dẹ̀ ní àwọn commissioners tàbí ministers. Ìyẹn ni pé o ní babalọ́jà, balógun, ìyálóde, jagun. Bọ́n ṣe ń ṣe nìyẹn. Oòduà ló kọ́ mú wá fún wa. Ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ìwọ ibikíbi tán bá ti dé adé ńlẹ̀ Yorùbá, ó ti dọ́mọ Oòduà, adopted yẹn. Àwa kan wà tá a jẹ́ straight ọmọ Oòduà, tó jẹ́ pé Oòduà, ọmọ Oòduà straight by birth. Èmi nísìn ọmọ Oòduà ni mí. Ìyá tó bí mi òun ni wọ́n ń pè ní Lúwo Gbàgídà. Bàbá tó bí Lúwo Gbàgídà, inú ilé wa ní Òwòdò Ọ̀ọ̀ni Ògún ló jáde bẹ̀. Bàbá tó bí ìyá mi òun ni wọ́n ń pè ní Ọ̀tààtà. Bàbá ẹni tó sì bí Ọ̀tààtà òun náà ní Òwòdò. Òwòdò ni ọmọ aládéjú Ògún lọ tó ń pè ní Ládójogún. Bẹ́ẹ̀ ni òun náà dẹ̀ ni ọmọ Lájàmísàn. Ọmọ Lájàmísàn náà ni òun náà ni ọmọ Ọ̀rànyàn, títí tó fi kan Oòduà. Ọ̀yọ́ ò ju Ifẹ̀ lọ. In tí Ọ̀yọ́ ò fi lè ju Ifẹ̀ lọ ni wípé tọ́yọ́ bá ju Ifẹ̀ lọ kò ní need kí Ọ̀rànyàn tún kó. Tó bá jẹ́ pé tróònù Ọ̀yọ́ ju tróònù Ifẹ̀ lọ, Ọ̀rànyàn ò ní kú ní Ọ̀rànmíyàn ni o, pé ṣe Ọ̀rànyàn Ìbàdàn nìyẹn wà. Ọ̀rànmíyàn ní pé Ọ̀rànmíyàn kò ní kú ní Ọ̀yọ́ kó tó lọ gba adé nífẹ̀. Àbí èèyàn máa ń sọ pé òun ó kó general kó lọ bọ́ sí sergeant. Ní tí Ọ̀rànmíyàn fi kú ní Ọ̀yọ́ nìyẹn tó fi lọ tún gba adé nífẹ̀. Nígbò sì débẹ̀ ó mú ẹ̀jẹ̀ Odùduwà padà. Tí àrólé Oòduà bá ti ń bọ Ọ̀sángangan Ọba Mákín, ìgbà tó ń bọ Ògbódòdìrìn, báwo ni Olúgbò ṣe ní sọ́mọ̀ jùlọ? Báwo ni Olúgbò ṣe ní sọ́mọ̀ jùlọ nígbà tó yẹ pé ẹ ń bọ gbogbo àwọn ọba tó ti lọ? Wọ́n ní láti bọ wọn. Ìwọ tó bá ti jẹ ọba, ó ti di àrólé Olódùmarè, ó ti ń ṣojú Elédùmarè. Ẹ̀yin Muslim, ẹ̀yin gan sọ pé Al-Malik zidni lai fil-harri. Ìyẹn ni pé ọba ní òjìji Ọlọ́run ọba lórílẹ̀ ayé.